lórí ọ̀rọ̀ ọjà tí wọ́n ló ń lọ láàrin gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilé wa Kúnlé Afọ́d àti ìyàwó rẹ̀ làwọn èèyàn mà ti ń gbàbẹ ní gbàgbà ọtí lórí ẹ̀rọ ayélujára tí kálukú sì ń sọ tẹnu wọn tí wọ́n ń sọ ohun tójú wọn rí àti tójú wọn ò rí. lára àwọn tó sọ̀rọ̀ ni arábìnrin yìí wà. ohun tárábìnrin yìí máa sọ ó mà wá ga báyìí o, ẹ gbọ́ ohun tó sọ. That man is only living for his children. People make mistake. Oh, I'm not saying it's perfect. But what is the basic of being in a marriage and you can't forgive yourself? Men will do what they want to do. Even if you get someone pregnant and you are mad about it, you should have left. I will only tell people, go if you can't let it go. But don't come and use the opportunity. Most of the money, maduro dojo ale ikanini. Ojo ale wo le nduro dokunrin. Men are the ones suffering this. Tọkùnrin bá ṣe yin tẹ́ bá mọ̀ pé ẹ lè forgive. Ẹ jẹ́ kó lọ fi wá ìyàwó mi kó start afresh. Kì í ṣe pé ká kó rí burúkú yín dúró síbẹ̀ kẹ́ máa treat ẹ. It is bad. Ìwà àkà nìyẹn. Ọkùnrin yẹn wò pé òun ti change egbe ti regbe tó bá dọjọ́ alẹ́ ẹ wá ní n tó ṣe nígbà èwe tó lé gungun ẹ wá máa fi yẹ jẹ nígbà tí ilẹ̀ ti ṣú kò dáa. Ìwà àjẹ́ ni obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ àjẹ́ ni. Tẹ́kùnrin yín bá ṣe nǹkan tẹ́ ẹ bá fẹ́ bóyá ó fúnyàn lóyún bóyá ó fẹ́yàwó lé yín ni o tẹ́ ẹ bá ti fẹ́ ń gbà yẹn ẹ tètè lọ. Kí ni mo sọ? Ẹ tètè lọ. Èmi ò sínú àwọn obìnrin olórí burúkú, forget. Ẹ lọ, ẹ jẹ́ kó fẹ́yàwó tuntun. Ó ti learn lesson ẹ̀ lára ti ẹnìyẹn, kò ní ṣe mistake ẹ̀ mọ́. But ẹ wá dúró ẹ fún ní fọkànbalẹ̀, ẹ jẹ́ kó ní ìsinmi. Ojoojúmọ́ lẹ fi tinú ẹ̀, ó máa ń tètè pa ọkùnrin. I think this is the thing that is happening now. Gbogbo àwọn nǹkan tí Kúnlé ti ṣe nígbà yẹn, ìyẹn Kúnlé Afọ́d. Òun ni Detola ló ń fẹ́ máa fi yẹ ẹ̀jẹ̀ ń sìn gbà tọwọ́ ẹ̀ ti ti kú dà. I will not let you do that to him. When you are not working, when you are not making money, this man was trying for you. He made you what you have today. You use his influence. Èmi ò kì í ṣe abáramóore jẹ o. Nǹkan kan tí mo lè fi fọkùnrin lẹ̀ ní wípé tó bá sọ wípé òun ò ṣe mọ́ mi ìdẹ̀ níbẹ̀ máa jẹ́ kó máa lọ. Because èmi gan ò bàjẹ́ lọ́mọ obìnrin but ọwọ́ ẹ̀ ló máa ti wá. Tó o bá fẹ́ mọ́ jẹ́ kó máa lọ. Tó bá ní fúnyàn lóyún ó fẹ́ obìnrin mi wọ́n bímọ fún. You were aware of it. Níwọ̀n ó tẹ̀ tí bímọ yẹn gan kó tó fẹ́ náà. So why are you hunting him with that all the time? Tó bá tiẹ̀ wá fẹ́yàn lé ẹ̀gan tó bímọ lé ẹ̀ kò yẹ kó lè tó yìí. Kí ló dé? A máa ń gbàgbé ọ̀rọ̀ ni ká lè rẹ ní bá ṣeré. Mo rí ẹ tó travel. Mi rí pé ìwà tọkọ ẹ lọ vacation. Ìwọ nìkan ló kàn ń gbádùn ayé ẹ̀. Dó ìwọ ló ṣiṣẹ́ owó ẹ̀ bọ̀ tó bá jọkùnrin ni ló ń dá travel tí ò mú ẹ lọ tó. Àwọn obìnrin máa ti sọ̀rọ̀ pé máa yẹn tiẹ̀ máa ń dáná owó ẹ̀ kò tiẹ̀ tọ́jú ìyàwó ẹ̀ tiẹ̀ lè jọ lọ. Àwọn obìnrin máa ti sọ̀rọ̀. O lè lọ vacation mẹ́rin kí wà tọkọ ẹ lọ ẹyọ kan. Bí o tiẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ tó bá náwó èèyàn méjì ẹjọ́ lọ. Ẹjọ́ ní ayé ni ẹjọ́ gbádùn ẹ̀. There are some things téèyàn máa ń bo ọkùnrin láṣìírí. Obìnrin tó bá bọkọ ẹ̀ láṣìírí àṣírí tiẹ̀ náà máa bọ̀. But tọkùnrin bá ti dá sí ẹ rí ọjọ́ kan tó ti dá sí ẹ rí. And àwọn ọ̀wà tó máa ń wù I don't care. Gbogbo report ti gist of asọ̀tà rí ń bẹ̀ tó bá jọ̀ tọ̀ ni. Wípé tó bá ti ní lọ ṣe káàbù àwọn ọkùnrin kíní kan èmi ò accuse ẹ. But if you are doing it as a married woman tó wà nílé ọkọ ẹ tó ti lọ o kò dáa. Àfàsẹ́yìn ló bá máa fà fọ́kọ ẹ. Because nǹkan tó sọ yẹn mi ò fẹ́ believe pé gbogbo àwọn small boy ló ń do ẹ ọkùnrin màláìka and ẹ má tiẹ̀ tí màláìka yẹn ló ń bí mi nú. Even if ọ̀rọ̀ yìí ti jáde tẹ́lẹ̀ rí but wọ́n wá gbé wallpaper ẹ̀ tó ń lò lórí fóònù ẹ̀ bóyá èèyàn kan gbàdúrà fún màláìka àti wọ ni jọ síndóró tó fẹ́ màláìka gan kò gbé sórí tó yìí tó jẹ́ pé gbogbo ayé mọ̀ pọ́n fẹ́ra wọn gbà yẹn àti tó bá fẹ́ purọ́ fúnra wọn wọ́n sì fẹ́ra wọn dì sí but she was coded about it. Everything was coded. Nǹkan tó bá dẹ̀ coded ló máa ń ní respect. Lọ́kùnrin yẹn gan máa fi cherish ẹ̀. You understand? O lè ní fan base ẹni ẹ kó máa gbé sórí ọkọ ẹ wà ń bẹ̀.
ọkùnrin ò pẹ́ múra wọn lọ́tà tó bá ti dọ̀rọ̀ obìnrin o forget ọkùnrin lè máa sọ̀rọ̀ but ọkùnrin ò kì í fi ojú rere wo ẹni tó bá ń dóyàwó ẹ̀ àbẹ́ni tó bá ń mọ̀ wípé ọkọ tèmi tó tiẹ̀ gbóná ra èmi ò fọkùnrin tí ò kì í gbóná ra ọkùnrin mi ìmọ̀ wáì wọ́n máa ń gbó so èmi máa ń mọ̀ wọn ara mi but àwa lè wà flẹ́tì so tí bá máa flẹ́tì mo ti mọ bí ṣe máa ṣe géèjì mi kí n má bàa padà jẹ ìyàlé lórí èmi ò dẹ̀ láìkì kéyìn wọ́n máa ń bu ẹnu sí mi lára Désọlá wọ́n ti bu ẹnu sí ẹ lára jù tó bá máa fi Kúnlé lẹ̀ officially do it kó dẹ̀ wo obìnrin mi kó start but not pé òun náà ọmọkùnrin mẹ́rin everything you are doing is not right but tó bá jà wo obìnrin ni àti bẹ̀rẹ̀ sí ní pariwo the man cannot shout the man cannot shout he will want to save his face one is a celebrity but there are some things you are doing tóun mọ̀ tí wọ́n mọ̀ tẹ́ bá tiẹ̀ máa purọ́ fáríyé tẹ́ bá máa ṣe damage control that both of them know and we are not praying kí marriage yín dàrú but I am talking to you sisterly ntẹ́yìn bá bò má dó àfojúdi má sọ pé kí lọkùnrin lè ṣe má sọ wípé toró ti níṣẹ́ ẹ o lè get out o lè kúrò nílé kó lọ máa gbé lòtẹ́ẹ̀lì tó bá jẹ́ pé bó ṣe accuse ẹ ní o it's not right pé o ti lówó lọ́wọ́ tí o fẹ́ máa ṣe gànràngànràn o fẹ́ máa ṣe táìmù wo iṣẹ́ tó ti ẹ̀ ń ṣe ọkùnrin mi ò lè gbà o ti jí kúrò nílé o ti lọ o lè travel kò dé ń jọ ọkùnrin mi ò lè gbà báwo ló ṣe ń tọ́jú ọmọ báwo ló ṣe ń dáná fọkọ ẹ̀ báwo lọkọ ẹ̀ ṣe ń bẹ̀ sùn táìmù wo lẹ̀ ní fúnra yín rò dáadáa o torí tó bá jáwọ́ obìnrin ní gbogbo wa máa ti bẹ̀rẹ̀ solidarity orí burúkú tá a wáyé wá wá ṣe ọkùnrin náà ní heart they have pain they have emotion they have feelings they feel lonely forget it pé ẹ ó máa wà okay sometimes they want to talk to their woman they want to play they want to do that if you see the man sometimes maybe because he's quiet èmi máa wò pé ṣé sadist ni bọ̀bọ̀ ẹ̀ unless tó bá lọ fún kíní tó máa ń ṣe àwọn kíní celebrity charity tó ń ṣe yẹn nìkan ni máa rí pé ó ń sọ̀rọ̀ for the fact that he's a gentle guy a cool guy don't ride him máa ṣe gànràngànràn lórí ẹ̀ me I do pity people maybe that's why I'm talking like this mo máa ní human feeling gan mi ò lè cheat èèyàn mi ò lè ṣe nǹkan burúkú fún yàn but èmi ò mọ̀rú líyò tiẹ̀ bóyá ó force between July tèmi middle of August ni which is 15 so I am very very kind I don't have bad heart I don't even do if I can't even leave my man for anybody màá rò pọ́kùnrin kankan sí wọ́n kàn máa do ẹni olórí burúkú tó bá jẹ́ pé yẹn ni omi ò accuse ẹ o máa do ẹni nobody will take you seriously ẹni tó bá wò pé ìyàwó ilé ni ó ń dóko kò ní take ẹ serious àmọ́ pé ṣé tóun bá fẹ́ sílé bó ṣe máa dóko nìyẹn men know what they want o wọ́n máa fẹnu do ẹni wọ́n máa tún ẹ tó máa fi gba pátá ń di ẹ but tó bá sílé ọkọ ẹ mọ́ tó ti divorce you can do whatever you want but kò ná ọkùnrin tó máa take ẹ serious ọkọ máa dóyàn wọ́n máa fi yan lẹ̀ wọ́n ò ní fẹ́ fẹ́ o máa padà wà lonely dọjọ́ alẹ́ ni ìwọ ló máa fẹ́ gbé ẹ sílé wá nìkan tó ṣe fọ́kọ àárọ̀ kó wá ṣe fẹ́mi men are crazy please I'm not accusing you I'm only saying if that it you can have a friend but má gbé sórí ayé ṣì ń lọ if it is your choice but take care of your husband. kí lẹ rí sóhun tárábìnrin yìí sọ nípa ìgbéyàwó tó ló dàrú láàrin Kúnlé Afod àti ìyàwó rẹ̀ Désọlá Afod.